آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد والفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها حاجاتي وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على درجات وتبلغنا بها من جميع خيرات الحياة والممات. يا رب يا الله يا مجيب الدعوات. آمين. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. آمين. ومتى متى. آمين. آمين. آمين يا الله. تحيات لله. التحيات لله يا كان. آمين. بسم الله الرحمن الرحيم. التحيات لله. الصلاة لله. الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمين. آمين. آمين يا الله. سبحان ربك. متى بسم الله. آمين. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ربك رب العزة عما يصفون والسلام على والحمد لله رب العالمين. آمين. آمين. ومتى متى. آمين. آمين. آمين يا الله. ṣáájú òní. Bàbá ní ṣáájú òní. àwọn ògbọ́rọ̀ rẹ rí. àwọn ògbọ́rọ̀ yín rí. kẹ́nìkan ọmọ sọ fún kí n gbọ́. kẹ́nìkan ọmọ sọ fún àwọn káwọn gbọ́. àbí kí n gbọ́ fúnra mi. àbí káwọn ṣe gbọ́ fúnra wọn. Ọlọ́run wí. Ọlọ́run ò wí. àfònínà. àfònínà. ẹni tí mo sì gbọ́dọ̀ ẹ̀ náà nìyí. ẹni táwọn sì gbọ́dọ̀ ẹ̀ náà làfà àgbà yìí. àfà wa. àfà wa. Sheikh. Sheikh. محمد المرتضى. محمد المرتضى. الإمام. الإمام. ọlọ́pọ̀ ẹ̀wà. ọlọ́pọ̀ ẹ̀wà. ìgbọ́n ìgbà tí wọ́n rí ọ. bàbá ní àwọn ìgbà táwọn wá rí yín. wọ́n á rí ọ dára púpọ̀. àwọn wá rí yín dáa púpọ̀. sọ fún dèrè yìí. bàbá ní tọ́ fún dèrè yìí. ó sì ní ọ ní ọ̀n bọ̀ wá pé kásàdúrà. bàbá ọlọ́pọ̀ ẹ̀wà wọ́n ní ẹ̀ ń bọ̀ wá ẹ fẹ́ kásàdúrà fún yín. ní mo gbọ́ ọlọ́run já sàgbàgbà náà. bàbá láwọn gbọ́ ọlọ́run já sàgbàgbà náà.
abọ́ lẹ́ni tá a ní èrè níbi ká ṣàdúrà fún. àbá ní abáyín lẹ́ni tá a ní èrè níbi ká ṣàdúrà fún. torí kéèyàn tó ṣàdúrà tó pé kéèyàn tó ṣàdúrà kéèyàn tó ṣàdúrà. ẹni tí yóò ṣàdúrà tí ó jẹ ni. tó bá jẹ́ pé ẹni tí ó ṣàdúrà tí ó jẹ ni. tí ó bá ṣàdúrà tí ó jẹ. tí ó bá ṣàdúrà tí ó jẹ. yóò rí ẹni tó ń fẹ́ ṣàdúrà fún un. yóò rí ẹni tó ń fẹ́ ṣàdúrà fún ni. wípé ẹni à ń ṣàdúrà fún ni. ẹni à ń ṣàdúrà fún ni. àbí. ẹni tí à lè ṣàdúrà fún. ẹni tá a lè ṣàdúrà fún ni. torí náà nǹkan. àbá nítorí náà nǹkan. abáyín lẹ́ni tí ó fẹ́ ká ṣàdúrà fún. ẹ fẹ́ ká ṣàdúrà fún yín. àwọn abọ́ lẹ́ni tí ó jẹ́ ká ṣàdúrà. àwọn abáyín lẹ́ni tí ẹyẹ lẹ́ni tá a ṣàdúrà fún ká ṣàdúrà fún yín. èrè bẹ́ẹ̀ pé ẹni tí èèyàn ṣàdúrà fún ti jèrè. ẹni tí èèyàn ṣàdúrà fún ti jèrè. náà ni ọ. náà ni yóò. náà ló fa bá wọn. náà ló fa bá ní. ní ìmú ìfèrí rẹ̀ ti bá wọn. ní ìfèrí rẹ̀ ti bá ní. àdúrà ọ̀hún. yóò jẹ́ pé ọgbọ́ yé báyìí ó sì ń lọ fọ́lù rẹ̀. ẹ jẹ́ kó jásí pé ní ẹgbọ́ yé báyìí ẹ sì ń lọ lè fọ́lù rẹ̀. àfa Abdulsalam imam kí àyà kan kí n gbọ́ lẹ́ẹ̀kan sí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Wa shaddadna mulkahu. Wa atinahu al-hikma. وفصل الخطاب. صدق الله العظيم. قولي آية. الله أكبر متى. كاسي الله أكبر nítorí àyà kan ní كاسي الله أكبر lẹ́ẹ̀mẹ́ta. الله أكبر. الله أكبر. الله أكبر كبيرا. بارك الله فيك. ورا يبه. أباني بارك الله فيكم. ولك. ولكم. وعليك. وعليكم. ونحن معك. ونحن معكم. آمين. ولا متى آمين. آمين. آمين يا الله. داود. أبا داود. عمران. láti ìlú Ìwó. Màlásan láti ìlú Ìwó. láti ìlú Ìwó. tó gbogbo tó fẹ́ tọrọ àdúrà báwọn. gbogbo wa fẹ́ tọrọ àdúrà báwọn ni. máa fi kún. wọ́n ní ẹ máa fi kún. àyà kan yìí. kó máa jẹ́ èrè rẹ. kó máa jẹ́ èrè yín. yí pé. àwọn àgbàlagbà tí wọ́n sọ ẹ́ ní ó kọ. àwọn àgbàlagbà tí wọ́n sọ yín ló kọ ni. ní tí wọ́n torí ẹ̀ sọ ẹ́. yín. bẹ́ẹ̀. lọ́sẹ̀sẹ̀ bá pàdé láàárọ̀ yìí. ni. láàárọ̀ àyà kan. ni. àsàlátù ó ṣáájú. ó sì kí àyà kan. àyà kan ni. nígbà mẹ́ta. àsàlátù kan yóò tún àwọn gbẹ̀yìn. kò láǹsàròyé kan sí. kan sí. ó wí bọ́lọ̀ ti wí kalẹ̀ fún ànábì. bọ́lọ̀ ti wí fún ànábì Muhammadu ni. kó lè bá gbọ́ yé sí. kí lẹ́ẹ̀kan sí. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب. وشددنا. الله العظيم. الله أكبر. وشددنا ملكه. وآتيناه الحكمة. وفصل الخطاب. Gbàmẹ́ta. Àsàlátù ṣáájú. Àsàlátù nǹkan yìí. Wọ́n bá ti ẹ̀ ń so. Ẹ máa bá ti ń so. Gbogbo ẹni tí ọba ní bológbègbà. Gbogbo ẹni bá ní bológbègbà. Ìwọ kọ́ fún lésì. Ẹ̀yin kọ́ lẹ́ fún lésì. Ọba tó dá ọ ní ó fún lésì. Ọba tó dá yín ní ó fún lésì. Ó ti jẹ́ nù. Àfa àbójú máa túmọ̀ ní àdàkùn. Ẹ̀ǹkan tá a fẹ́ sí.
ó ti tán yóò ti dó bá wọn. ó ti dó tọ̀. A dúpẹ́ fún àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà. Kan tó kù báyìí tayọ yìí pé a nídi làkàrìjẹ́kùn kan ní láti kan. Àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà nìkan ni wọ́n dá. So bí wọ́n ṣe wà yìí, àtẹ̀yìntẹ́ wá bá wa tẹ̀jẹ̀ màyà wa tẹ̀jẹ̀ onílé àtàwọn tàbí onílé ta gbà yín lálejò. Asúrù kọ̀ọ̀kan ni mo ní tó bá àkókò òun nínú èyí tó dájú lọ́dọ̀ méjì nílọrin àtàgbàlagbà nílọrin nínú ìmáàmù tó bá gbà yìí mú àwọn máa ń sọ instrument tún sọ ìkàrámà tó lọ́n ṣe fún ó tayọ lẹ́yìn ó tayọ lẹ́yìn ó tayọ Nàìjíríà ìgbà tán fún ọ ní award ní London láti fún ọ ní award àgbà Dubai náà ti lọ gbà á. Àwọn bàbá tán mú lẹ́yìn ní bàbá Grand Cadi àti èmi nínú kàrámà al-kubura tó ṣẹlẹ̀ níbi rílà wa náà. Ọmọ tó gbà lálejò a ní kí kó gbé káàkiri ìlú à ń lọ káàkiri ìlú àdúgbò magari wa dé bá wa mọ́sálásí ńlá kan a sì wọ́bẹ̀ a fẹ́ kírun àsàlùwàlá gbogbo ẹ̀. Imam gẹ́gẹ́ bá ṣe mọ àṣà àwọn náà ni wọ́n sì ká mọ̀ ó wá kọjú kó kàn yíjú padà kó ṣe Allahu Akbar nìkan náà lókù. Bàbá ní ya Sheikh faddal bàbá ní la faddal ó ní la Imamu yẹn wá sọ pé kayfa ataqaddam wa anta warai هذا لا يجوز بالله تقدم ní bàbá sẹ̀ bá wọ́n sì wá bọ́ sí kìíní àwọn náà wá kírun magari ìjọ náà fún wọn. So ẹnu ohun tí wọ́n lò wọn ò fa súrà tó gùn fa wọ́n á dàbí ẹni pé Jibril ló wá kírun fún wọn. Allahu Akbar. Eléyìí wá ń fọwọ́ fà wọ́n tọ̀ ń fọwọ́ fà wọ́n gbà tá a sálámọ̀ tán. Ta ló fi ìmáàmù yẹn hàn bàbá yìí ní ìmáàmù tọ̀hún ta ló fi hàn níbẹ̀ lẹ́tì máa yẹ pé èyí tọ́lọ̀ ń ṣe fún wọn à ń jẹ́ àlùbáríkà rẹ̀ púpọ̀ kọ́lọ̀ wọn á jẹ́ ká jẹ́ àlùbáríkà náà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọlá nàbọ̀ wa Muhammad òun ni laqad ja'akum lèyí láfi tí mo ní ká ṣe fún wọn. Bismillah. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عظيم يعني اسمه قدر انت قدر Onda, ìwédà. Ìyáta ṣìtáyé wọ́sọ̀ ìfì, fàlẹ̀ àbúdó rọ́bà àwọn ọgbọ́n. Ìyájí láti ọmọ ìlú. Àmín, àmín, àmín ya Allah. Àwọn bàbá wa Dáúdù Bàlà tí wọ́n wà ń jókòó inú àwọn olóyè àwọn lọ́la ọba ìlú Ìlọrin ni àwọn náà ṣe ọlẹ́ asímọ́ká mìíràn nọ́ọ̀sì àwọn bàbá ní ká ṣe àlámúná ṣe rá fáwọn náà نذيرا قد ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت tó àmúra tí a fẹ́ yọ̀dá yìí náà ni
ọlọ́run ní kí ẹ ṣàkókò council of ulama àwọn jẹ́mọ̀ sí ń bọ̀ bàtà àwọn tó ti dé láti ẹgbẹ́ yín former ambassador ni wọ́n sí ìlú China, His Excellency. So wọ́n tún wá jẹ́ former national president IDPU. So àwọn tó tẹ̀lé wọn àwọn náà ni àwọn Alhaji wa Abdulhamid Hadi, former chairman Ìlọrin West Local Government. Wọ́n tún wá ń jẹ́ former national president IDPU. Àwọn tó tẹ̀lé wọn àwọn náà ni àwọn tá a ti fi hàn lẹ́ẹ̀kan, àwọn náà ni executive secretary fún Council of Ulama in the Emirates and the States. So wọ́n á jẹ́ former Grand Cadi, retired but not tired. So àwọn ni Fadilati Sheikh Muhammad Saleh Ọlọ́ntóyìn. So èmi tí mo ń bá yẹn sọ̀rọ̀ mo jẹ́ member Council of Ulama. Royal chairman ní láti ọ̀dọ̀ lọ́rin. Àwọn kọmitì kànìkànì dáma dálẹ̀ ní ìjọba ọ̀nà orí chairman. Alhamdulillah. So أنا بابا فضيلة الشيخ محمد مرتضى يوسف وقاتا àwọn PRO wa náà ń ya kínní ní lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ wọ́n, so bí wọ́n ṣe jẹ́ náà nítorí ìjókòó míì ta tún ní àwọn bàbá ní ká máa yọ̀dá fún yín bàtẹ́ ẹ̀dá kùtẹ́ bá ti dé ta a need the attendance yín wọ́n ti kọ́